Bismillahirrahmanirrahim. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti alẹ́ òní. Èyí tí a fẹ́ tẹ̀síwájú níbẹ̀ níbi ọ̀rọ̀ tí a ń bá bọ̀ níbi ìjókòó tí a jókòó kẹ́yìn tí a sọ níbẹ̀ ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ àtàwárùk. A ṣe àlàyé tí ó ń jẹ́ tàwárùk yìí pé sókè rẹ̀ pẹ̀lú àlàyé òní pé kí kọ́sítọ́mù ra nǹkan lọ́wọ́ báńkì kí kọ́sítọ́mù wa ta nǹkan yìí fún ẹlòmíì kí kọ́sítọ́mù ra nǹkan ní ọwọ́ báńkì ní owó kan tí ó máa san fún díẹ̀díẹ̀ kí kọ́sítọ́mù wa ta nǹkan yìí fún ẹlòmíràn ní tí ó tówó tí ó rà lọ́wọ́ báńkì eléyìí ní pè ní àtàwárùk. Ohun tí ó máa tì yẹn lọ bí nǹkan ni pé kéèyàn ní ìdí cash kọ́mọ́ wà rí wọ́n rí pé àtúnbà lọ ra ọjà kan lọ́wọ́ ẹnìkan wọ́n kàn lọ ta tó wọ́n mọ̀ sanwó díẹ̀díẹ̀ fún wọ́n kàn lọ ta ọjà òǹfẹ́lò míì tó fi rí káàsì tó ń bá ní èdè báyìí ni lẹ́yìn náà pè ní tàwárùk. A sì rí pé àti mẹ́nubà tó jọ àti mẹ́nubà gan òun gan níbi wọ́n táwọn sọ pa mọ̀rọ̀báhà wípé wọ́n táwọn sọ pa pé mọ̀rọ̀báhà ò gbọdọ̀ jẹ́ ìyínà eléyìí náà táwọn sọ yìí táwọn ti bọ́ sí ìyínà kò dáa ó dìde wọ kí ní pè ní ìyínà ni pé kí kọ́sítọ́mù ra nǹkan lọ́wọ́ báńkì ní owó kan tí ó máa san fún díẹ̀díẹ̀ kí báńkì ò tó wá padà ra nǹkan yìí lọ́wọ́ kọ́sítọ́mà ní owó tí ò ní tó ìtọ́ta fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní cash. Eléyìí ni ìyínà kò dá níbi mùrọ́báhà kò dá níbi tàwárùkù. Tàwárùkù ìdájọ́ ìrọ̀dọ̀ àwọn àfáà àgbà ti sọ ní ẹ̀kọ́ tó ṣáájú wípé àwọn àfáà yàpọ̀ ẹnu sí gbogbo àmọ́ àwọn àfáà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n fara mọ́ ní bí àbámu sí dáńsọ iná ìyọmọ ìyá mi ṣe rí Ibn Taymiyyah rahimahullah ta'ala ní tí ó fara mọ́ tàwárùkù tá ń sọ yìí ni tí ó fara mọ́ fẹ́ ká mú ọ̀kan bẹ̀ ìyọmọ ìyá mi ní tí ó fara mọ́ Ibn Taymiyyah àwọn àfáà lọ bá pé kí ní ìbá yìí kò sí tó burú bẹ́ẹ̀ kí ní kan ní ọ̀dá ni ó ní haramu ni ó ní ìyínà náà ni ìyínà ta ṣàlàyé òun ó ní àti tàwárùkù yìí àti ìyínà bákan náà ni wọ́n sì sọ̀rọ̀ tó pọ̀ lórí ìbá ń lọ ní àwọn àfáà míì àwọn faramọ́ náà àfáà tí wọ́n faramọ́ tàwárùkù ní bàbá wa Sheikh Bin Baz rahimahullah ta'ala. Sheikh Bin Baz Sheikh inú àwọn àfáà àgbà kan tí ń pè ní Sheikh Ali Ahmed As-Salus náà àfáà àgbà tí wọ́n ní mọ̀ bí tọ́jú mọ́rọ̀ màmá láti Malaysia ní àfáà lágbàáyé ó gbajúmọ̀ alhamdulillah wọ́n bá ní sẹ́kọ́ àdá bàbá náà pẹ́pẹ́ mẹ́láyé afá yìí ó wá lọ bá ní òun lọ bá ṣe Bin Baz pé Bin Baz òun tó wà náà tí ó fara mọ́ tàwárùk pẹ̀lú àwọn ìdìbáyìí ó lóun lọ bá Bin Baz sàlàyé fún Ibn Baz pé Ibn Taymiyyah gan kò fara mọ́ nǹkan yìí Bin Baz dúró lórí pé ọ̀dà pa pé kò sí tó burú níbẹ̀ wa halallahu al-bay' wa harrama ar-riba táwọn kan náà ni àyà kan náà ni náà ni ó wúlò fún ìtàkàsájú àtẹlẹ́yìn náà àtàwọn nǹkan mìíràn táwọn mẹ́rin bẹ́nu bá kọ́ ìdà ní àyà jẹ́ pé o wa halallahu al-bay' wa harrama ar-riba nítorí jẹmọ́ títà rírà tó mọ́jẹ̀mọ́ pé sí nínú kò sí tó burú bẹ́ẹ̀ tọ́ ni èyí tí ó bá dá oní ọ̀dá o lọ́n sì ṣe rìbá ó ṣe léèwọ̀. Tábáríká wo ọjà yìí nǹkan ti pẹ́ ìwọ̀ ẹni lọ ra nǹkan lọ ra mọ́tò lọ́wọ́ báńkì ó sì ta fún pé kọ́ máa sọ fún díẹ̀díẹ̀ ọ̀rọ̀ ti parí báwọn ọ̀rọ̀ ti parí ń gbélé wọn ẹni ìṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ wá lọ sí kí ni ó lọ tàfẹ́ lòmíì tí èsì báńkì tí èsì ìṣẹ́ tí báńkì tọ́ka sí pé kọ́ lọ tà fún tọ́síjọ ní àgírímẹ́ǹtì pé yóò padà tà fún tí èyí bá ṣe bẹ́ẹ̀ àwọn fàgbà yìí pé àtàwárùk kò sí tó burú ń bẹ̀. Yìí ka fatiwa ẹlẹ́ ìgbọ́fẹ́ mú nǹkan bẹ̀rẹ̀ tí mo fi dákọ̀ Ibn Taymiyyah àti Bin Baz ó ní wípé ẹni mímọ́ rẹ̀ pé gbogbo tí Ibn Taymiyyah wá ti sọ pátá abẹ́tìgé pé ti rí láà ọ̀pọ̀run tí Ibn Taymiyyah sọ táwọn afá ọ̀faramọ́ táwọn afá sọ́dí gan ọ̀faramọ́ kọ́ bá ní sọ gbọ́n ẹ̀sán rẹ̀ tó bá ti lẹ́rìí wọ́n faramọ́ tí ó bá ti lẹ́rìí pé wọ́n rí pé ọ̀nà míì bẹ́tà tó lọ tó fi lọ wọn ò ní wulẹ̀ faramọ́ bẹ́ẹ̀ náà wọ́n pé ìmọ̀ wọ́n gbé nǹkan kì í ṣe ìfẹ́ ẹnu ẹ̀yà tó fi akáfílẹ̀ sílẹ̀ gbogbo àwọn fatiwa táwọn gbọ́ pàwọn afáàn jókòó lórí ẹ̀
ní Majma' Fiqh ni o ní àti Kibar Ulama ni o gbogbo pátá kìí ṣe ọ̀rọ̀ ẹnìkan pé ìgbà tí bí bá sì já sọ léyìí àbí ṣé òkè mi ti sọ léyìí abẹ́ ti gẹ̀rù láàlá ọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ àwọn ọjọ́ wọ́n kì í sáwọn àfáìwọ́sẹ́ wọ́n gbà tí bí bá tí yóò lọ bá bí bá wípé ọ̀rọ̀ yìí wọ́n fara mọ́ wọ́n sì fẹ́ kí wọ́n fẹ́ ṣe kìnnà àbákí àbọ̀ káwọn àjọ discuss ọ̀rọ̀ yìí ìbá sì sọ pé kò sí tó burú mbẹ̀ wọ́n á ní ọ̀dà náà jẹ́ ká tẹ̀ sí Majma' Fiqh wọ́n á bọ́ sọ́dọ̀ àwọn àfá àgbà tí èsì pé èèyàn méjì mẹ́ta wọ́n ké sí àwọn àfá ìmọ̀gidi lágbàáyé tí wọ́n ní abẹ́ Rabita Alam Islami Majma' Fiqh Islami tó wà láti Rabita wọ́n á ké sí wọn jọ wọ́n á ná kọ́ṣà mọ́sálà yìí wọ́n jọ jẹ mọ́ ìyá wọ́n ti àgbéyẹ̀wò mọ́sálà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Tawarruq yìí ní tí wọ́n bá jáde ń bẹ̀ wọ́n ní àwọn àfá mẹ́sàn-án ní wọ́n fara mọ́ Tawarruq pé kò sí tó burú ń bẹ̀ wọ́n sì fi mọ́jẹ̀mọ́ sí yóò wá ka Kùránì mọ́ fún wa táàfin mọ́ ọ̀rọ̀ táwọn àfá sọ níbi ìtọ́jú mọ́ Tawarruq pé àti wọ́n sọ pé kò sí tó burú ń bẹ̀ àti mọ́jẹ̀mọ́ tí wọ́n fi ilẹ̀ fún wa lórí ẹ̀ Tawarruq dá fáǹfààní táwọn náà ti mọ̀ táwọn bíi tẹ̀lé fẹ́ ṣe bísínẹ́sì kan tí ò rówó ó lè lọ ra nǹkan kan tí ọmọ sanwó ẹ̀ ní installment yóò sì padà ta fún àwọn míì tí ó fi rí cash tó fi mọ ṣe tó fẹ́ ṣe bá ń lọ àwọn èèyàn lò ó lọ sí fàbẹ́kà sí fún wọn tí wọ́n ti jẹ́ pé ó mú ìrújú tó mú bí ọ̀nà tí ọ̀dà lọ́wọ́ tí ṣẹ̀ríà lòdì sí kò sí tó burú ń bẹ̀ tẹ́yì àwọn àfáà wa tí wọ́n sọ tẹ́ jókòó lórí Tawarruq ní Majma' Fiqh Islami mo fẹ́ kọ̀rọ̀ fún wa o wọ́n ní wọ́n jókòó ní fàyínà Majma' Fiqh Islami Rabita Alam Islami في دراسة الخامسة عشرة المنعقدة في مكة المكرمة wọ́n ní Majma' Fiqh Islami tí wọ́n jókòó níbi àpérò wọn ní ìrọ́jẹ́lẹ̀ ìkẹẹ̀dógún tí wọ́n ṣe ní Mẹ́kà ìtọ́bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù Rajab ní 1419 tí ṣe dédé 31 October 1998 wọ́n ní wo mọ̀dú Tawarruq wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n yẹ gbogbo àwọn ọ̀rọ̀ ìwò tí wọ́n jọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ẹ̀ tí wọ́n sì wo àwọn ẹ̀rí àti àwọn ọ̀rọ̀ kókó tí ó jẹ́ ti ṣẹ̀ríà Islam tí wọ́n wo ọ̀rọ̀ àfáà lórí ọ̀rọ̀ yìí wọ́n ní tí wọ́n fi rinlẹ̀ òní yìí o alákọ̀ọ́kọ́ wọ́n ní pé tí ń jẹ́ bẹ́ẹ̀ Tawarruq òun náà ni kí èèyàn ra ọjà kan tí ó wà lọ́wọ́ ẹni tí ó ní ọjà ẹ̀gbọ́n o tí ó sì ní ọjà nígbà tó ti rà á ẹ̀gbọ́n o àmọ́ ìrà tó rà á kì í sí pé ó dáwó lẹ̀ kíákíá yóò mọ̀ sanwó ẹ̀ díẹ̀ ni yóò mọ̀ sanwó ẹ̀ níbọ̀ bá yá ni ó lè mọ̀ sí díẹ̀ kẹ́kẹ́ pé yóò fi àsìkò kan dá fún un ilé ìnáwó wà níta wọ́n lè pè àkíyèsí lẹ́yìn ìgbà náà yóò tó wá ta ọjà yìí fún ẹni tó rà ní owó ẹ̀gbọ́n o yóò tó wá ta ọjà yìí fún ẹlòmíràn tí kìí ṣe ẹni tí ó tà fún ní cash kó lè bàjẹ́ pé yóò lè rí owó gbà yóò lè rí cash gbà wọ́n fi pè ní wárìk wọ́n ní pẹ́kọ̀ wárìk kò ní gbà wárìk náà ni owó téèyàn fẹ́ rí gbà tọ́yì wọ́n nílẹ̀ kejì wọ́n ní bẹ́ẹ̀ òwò táwọn sọ yìí táwọn pé Tawarruq yìí wọ́n ní ó dáa nínú ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ogunlọ́gọ̀ wọn ni wọ́n fara mọ́ pé kí ní ìdá torí pé ìpìlẹ̀ nínú tó jẹ mọ́ títà rírà tí ó dáa ni tí ìpìlẹ̀ nínú owó tó jẹ mọ́ títà rírà tá máa ṣe ní pé kò sí tó burú ń bẹ̀ tọ́yì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó sọ pé ọlọ́ọ̀bá ṣe títà rírà ní ẹ̀tọ́ ó sì ṣe rìbá ní èèwọ̀ kò sí tí ó fi ojú hàn níbi Tawarruq yìí wípé rìbá ń bẹ kódà kò sí èrò rẹ̀ ń bẹ pẹ̀lú kò sí èrò rẹ̀ àti àwòrán rẹ̀ kò sí ń bẹ èjì pé bùkátà sì tó mọ́ pèèyàn sí kọ́lọ̀ wọnú owó báyìí láti gbọ́ bùkátà láti san gbèsè kan ni àbí láti fẹ́yàwó ni àbí nǹkan mìíràn náà bákan náà wọ́n ní kò sí tó burú ń bi títà rírà lọ́nà Tawarruq yìí o pẹ̀lú mọ́jẹ̀mú tá a fẹ́ kàálẹ̀ yìí kọjá wípé ẹni tó ra ọjà kò ní padà tà fún ẹni tó lọ rà lọ́wọ́ rẹ̀ táìpẹ́ báńkì ló fẹ́ tà fún padà wọ́n rẹ̀ tà fún ní owó tí ó kéré ju tí báńkì tà fún lọ tálákọ̀ọ́kọ́ o
wọ́n ní kò gbọ́dọ̀ jẹ́ pé ó tà fún lówó tó kéré ní ọ̀nà tààrà ní àbọ̀nà ẹ̀kọ́rọ́ kí ó lẹ́ pé báńkì yóò sọ fún pé wo tó ti ní àtà fún iye báyìí ọkàn lọ bá trader báyìí jẹ́ pé ọ̀dọ̀ báńkì ti àwọn sọ̀rọ̀ ní agreement pé ẹ̀nìgbà yóò dá ọjà padà ní owó tó ṣe ìtọ́jú ọmọ ní ìfẹnukò wọn ní kọ́ mọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni o tó láti di bẹ́ẹ̀ wọ́n ní yóò padà di ìjẹ́ pè ní ìyínà ayọ̀ wọ́n nítorí pé ó ti ṣe àkósínú ète láti fi gba rìbá ó sì di títà ìrẹ́rà tó yóò mú èèwọ̀ lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní pé mọ́jílísù àwọn mẹ́jọ́ fíkì yìí wọ́n náà fi rìnlẹ̀ yìí pé nígbà tí wọ́n sọ ilé yìí báyìí wọ́n ní wọ́n ń ṣe àsọtẹ́lẹ̀ fún àwọn mùsùlùmí pé ká máa lo òfin Ọlọ́hun Subhanahu wa Ta'ala tí ó ṣe gbé kalẹ̀ fáwọn ẹ̀dá níbi ìtọ́jú wọn bí àyàní ní owó kọ́rìdù hasan wọ́n ní ká múra sí ìtọ́jú mọ́rọ̀ kọ́rìdù hasan pípa àtùmọ̀ a máa lò wọ́n sẹ́jú òkúrò sí kọ́rìdù hasan àwọn náà ti mọ̀ pé tí wọ́n fà tí wọ́n fi mọ́ lọ pé òun fẹ́ lọ ra nǹkan kan báyìí wọ́n wá tà fún ẹlòmíì tó fi rí káàsì ni pé kàárẹ̀ tí ó sì kéni kò ní tí ó yà lówó láti mọ̀ yàtọ̀ ti bí láàrin alkọ́rìdù hasan àti kọ́rìdù táwọn èèyàn wí lásìkò yìí báyìí tí wọ́n sọ pé ìyàwó bá àwọn náà rí pàmò wí bí tí ìbá lọ sí tí ó bá lo ojú ọ̀nà tí bá sponsor ẹnìkan ìbá jẹ́ pé wọ́n jọ ra nǹkan yìí ni lọ́nà ti mudaraba lọ́nà musharaka àbí ẹnìkan kówó lẹ̀ pé lọ́wọ́ fi ṣiṣẹ́ kájọ mọ́ pé òwò rẹ̀ níta bá fẹnu kò sí báyìí ní mushan ní tí èsì bí báyìí ti máa ṣe ń bi pé ọmọ fún mi ní 5,000 lóṣooṣù ilé ìkọ́ wa ń bọ̀ àbúrò insha Allah ta'ala tí ìbá lójú ọ̀nà kan bí àwọn ojú ọ̀nà yìí tí mudaraba ni o àbí ọ̀nà murabaha ta sàyè lẹ́yìn bá náà ni o àbí tí ọ̀nà salam àbúrò àbẹ̀ insha Allah ta'ala tí ìbá lójú ọ̀nà kan láti fi sponsor èèyàn gbogbo àwọn ilé ìbá ìpátá ọwọ́ lóhun táwọn èèyàn ń pè lásìkò yìí ní pé ẹ̀yàwó kìí sí ẹ̀yàwó kọ́rìdù hasan ìyanilówó tó dáa èyí tó jẹ́ pé èèyàn ọgbẹ̀ládá lórí rẹ̀ o lè tó jẹ́ wípé èèyàn yá àyàn tó ní bùkátà sí yóò sì dá tí ó yá padà fún èèyàn lẹ́yìn ní kọ́rìdù insha Allah ta'ala àti mẹ́nu bá wọn tó jẹ mọ́ àmọ́ tó ń sàlàyé ìrúgbọ́n bí dẹ̀rẹ̀ ta'ala àmọ́ pé ìta ń sọ yìí báyìí ti pé wọ́n fẹ́ lọ ra nǹkan yóò tó àtà nǹkan padà fún àyè míì láti bá rí cash in tó ti débẹ̀ náà tí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ débẹ̀ láti pé gbèsè náà padà wà lọ́rùn rẹ̀ àwọn tó ti débẹ̀ náà ni pé kò sẹ́ni tó fẹ́ ya lówó wọ́n ti ọ̀sẹ̀ tí wọ́n ya lówó tó sì ní ìdí owó yọ̀nà àlọ́ wọ́n bá ti pè kọ́ tàǹkan fóun wọ́n àpò lọ tàǹkan yìí ní cash fẹ́ nìkan tí wọ́n kó cash kalẹ̀ fún yóò fi àṣàǹfààní bí owó yìí báyìí àwọn mọ́júmọ́ òfin kan sọ pé ìtọ́ dáa pọ̀ jù kí a máa síra lójú kòkòrò láti jẹ́ pé a máa yára ẹni lówó ẹni tó bá ní ìdí ìrànlọ́wọ́ wọ́n ní kí àwọn àti ìrànlọ́wọ́ láti yá lówó kó sì dá tí a bá yá padà fún wa báwọn lọ wọ́n sọ wípé wọ́n mẹ́nu bá wípé kọ́ pé àwọn èèyàn kọ́ o káwọn sàwọn nǹkan yìí ẹbá fẹ́ yàwọn kan lówó tó pé àlè mọ̀ṣálátà wà máa yàwọn yẹn kọ́rìdù hasan ní owó àlàálì ìwọ̀n tó pé èèyàn mọ̀ fọ mímọ̀ ọkàn yóò fi máa yàwọn èèyàn lówó láti máa fi wá èèyàn lọ́wọ́ Ọlọ́hun Subhanahu wa Ta'ala tí yóò jẹ́ pé èèyàn máa fi ṣèrègùn àbí wọ́n máa fi sùtàn wọ́n máa fi ní àwọn èèyàn lára wọ́n ní pé ó wà nínú àwọn èyí tó tóbi jù nínú àwọn ọ̀dà téèyàn máa gbà náwó sójú ọ̀nà ìsọ̀nà ọba tó di pé ọ̀nbẹ́ ń bẹ̀ pé èèyàn jọ ń ra ẹni lọ́wọ́ ẹjọ́ ń wọ́nà dáadáa fún ara ẹni ẹjọ́ ń kẹ́ ara ẹni mùsùlùmí jọ ń kẹ́ra wọn a sì tún fi ń yọ èèyàn kúrò nínú ọ̀fìn a fi ń ràn yàn láti gbọ́ bùkátà rẹ̀ a tún fi ń yọ kúrò nínú àwọn gbèsè tí ó wà lọ́rùn rẹ̀ àwọn tó ní ìsáyẹ̀ sìn a lè pé ìyọni kúrò nínú gbèsè ní kí èèyàn yára lówó tí ò ní retí èrè ń bẹ̀ tí ó pè ní kọ́rìdù hasan tí ìbá yára lówó tí ò ní retí kí ní bẹ́ẹ̀ pé kí èèyàn yára ní 10,000 ní ìsìn wọ́n tọ́jú kọ́ lọ ra nǹkan kan pé yọ padà di 12,000 sí lọ́rùn lọ pẹ́pẹ́ kìí ṣe rìbá àmọ́ gbèsè yóò tó lékún lọ́rùn ẹ̀ kí èèyàn yára lówó ní 10,000 péré àfa àwọn tí wọ́n sọ pé ó ní ládá tó pọ̀ bá ń lọ tọ́yì wọ́n ní pé ó sì tó ń ràn yàn láti jẹ́ pé kò ní jẹ́ pé ọmọ kámọ yára lówó tó dá lọ́nà tó dá ní pé kámọ yára ní kọ́rìdù hasan kámọ yára ní ìyàwó oore tí ó pèlè ìyàwó oore náà ni pé
tí ò ní èrè nínú tẹ́ pé ju pé èèyàn rí sí èrè Ọlọ́run subhanahu wa ta'ala lọ wọ́n ní pété bá ń ṣe léyìí báyìí wọ́n ní pé ká máa ti àwọn èèyàn sínú kọ́ máa wọnú kọ́ máa lọ wá owó yá ní gbogbo ọ̀nà tí ó fi máa jẹ́ pé yóò máa bọ́ sínú rìbá wọ́n ní pé a sì pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Al-Qur'an àti Sunnah níbi ẹ̀san tí ń bẹ fún ẹ bá yáyàn ní ìyàwó tó dáa ọ̀pọ̀ ó sì àwùjọ tó bẹ́ẹ̀ tó pọ̀ gan bá ń lọ tí ọ̀pọ̀ mọ́fẹ́ nìkan kan wọ́n á mẹ́rin bá nǹkan tó pàtàkì pé ó tó di ọ̀rọ̀ yẹn fún ẹ bá yáyàn ní nǹkan ẹ bá yáyàn ní nǹkan ẹ tó bá yá nǹkan lọ́wọ́ ẹ nìkan ọ̀dọ̀ yẹn fún pé yóò jẹ́ nítorí pé ìwà tí ó máa wù ò ní pé ìwà rẹ̀ ìwà tó dáa ìwà mímọ̀ san nǹkan padà láti ọ̀dọ̀ wájọ ní àdéhùn sí kó sì fi kọ́ sọ́nà tó dáa kọ́ mọ̀ jẹ́ pé yóò máa tàsìkò ní dọ́là fún tó bá yá ní nǹkan á rí pélé náà ni ó fa kí àwọn èèyàn máa sábìnrin di pé wọ́n yá yẹn ní nǹkan eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ tí afẹ́mẹ́rin bá lónìí insha Allah àtọmọ̀ tẹ̀síwájú ń bẹ̀rù gbọ́ Ọlọ́run. Wassalamu alaikum.